a ní láti jọ agree lórí ilé. wípé ṣé ẹ rí Muhammadu rí? èmi ò rí Muhammadu rí. kí ló dé tẹ́ fi gbọ́rú ẹ̀ gbọ́ tẹ́ wá fi gbọ́rú ṣé náà rí Jésù rí? ṣé ẹ rí Jésù rí? èmi náà ò rí rí. so báwo lẹ ṣe gbọ́rọ̀ Jésù gbọ́? èmi ò gbọ́rọ̀ àméjì gbọ́. So ìgbà táwa ti nǹkan tó dùn mí nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́la ìkojú pé èébú tí wọ́n bú Allah àti Jésù. ṣé ẹ mọ̀ pé Ọlọ́run tó dá wa yìí. ok ṣé bá a ṣe ń bú Allah ló bá ń bí yín ló bá yà bí. wàláhì tàláhì kò sí nǹkan tí muslim tí gbogbo kírísítẹ́nì tó bá pa gbogbo muslim. ẹ ṣe sùúrù ẹ má máa fi kírísítẹ́nì sínú gbogbo nǹkan tí bá ti ń sọ. ṣé bí a ṣe ń bú Allah ló bí yín nínú ni. mo yẹ fi kírísítẹ́nì sí ni mo fi muslim sí. ẹ má wọrí ẹ ṣe sùúrù ẹ̀yin náà ẹ wá jájọ lọ́rọ̀ yìí. ṣé Allah tá à ń bú ló ń bí yín nínú àbí. òun ni o ẹ dẹ̀ gbà pé Allah ló yọ dá gbogbo wa. ṣé ẹ rí ọ̀rọ̀ tá a fi ń ṣeré yìí. ẹ ṣe sùúrù kẹ ẹ yé máa fò náà. ṣé ẹ nígbàgbọ́ pé Allah ló dá gbogbo wa ni. èmi nígbàgbọ́ yẹn. yes mo nígbàgbọ́ yẹn. so tá a bá wá ń bú Allah yẹn ló dá ẹ̀yin òun náà ló dá èmi àbí. òun náà ló dá gbogbo wa. ta ló dá mi. tí má dẹ̀ ti sùn Allah ń wò mí àbí. ta ló ní wọ́n. tí táyé náà bá ti sùn Allah ń wò ẹ̀yin náà. mímí tá mi ta ló ń fún wa ní mímí yẹn. ok so Allah dẹ̀ lágbára láti seize mímí yà àbí. àwọn tó ń sùn tó ń jí àwọn tó ń sùn tí wọn ò jí mọ́. ṣé Allah ní ó ní agbára láti seize bá a ṣe ń mí yẹn so lágbára láti seize. Ọlọ́run tó múyàn. àní ẹ yé fò káàkiri mọ́ bíbélì mú kàn bí. Ọlọ́run tó máa ń múyàn. ẹ ṣe sùúrù. táwọn sójà máa ní dàgọ́gò pọ́níṣì ṣé sójà ò mọ̀ pé Ọlọ́run máa pọ́níṣì èèyàn. ẹ ṣe sùúrù ẹ̀yin sì ń kàwé ẹ ṣe sùúrù. mo ní ṣe Allah yẹn ṣó lágbára láti mú bíyàn ṣe ń mí yẹn nígbà tí yẹn bá sùn. wàláì èèyàn lè kú báyìí sí bá a ṣe ń sọ̀rọ̀ yìí. tí Ọlọ́run bá fẹ́ tí Allah yẹn bá fẹ́ gbé wa rẹ̀ bó ṣe ń sọ̀rọ̀ yìí èmi gan tí mo sọ̀rọ̀ mo lè kú báyìí. òótọ́ ni eléyìí ò ṣe pọ̀rọ̀ eré òótọ́ ni mo sọ. ẹ̀rín yẹn ń parí ẹ ṣe sùúrù. mo ní ṣé ní ìsìn báyìí mímí tà mí yẹ ṣálà Allah ló fún yẹn ló lágbára lórí àbí. bẹ́ẹ̀ni. ìgbà tẹ́wá tí wàá mọ̀ ẹ̀kọ́ Allah ló lágbára lórí ẹ̀ táwa dẹ̀ ń bú Allah wáyé tẹ̀yìn wá fi máa wòran wáyé tó fi ń kẹ́yìn lára ṣé ẹ̀fẹ̀ jẹ́ kémi kú ló ń káyín lára ni àbí owó mi tẹ́ fẹ́ jí àbí kí nǹkan kan tó ń káyín lára nípa nǹkan tèmi ń sọ. wàláì nǹkan yìí gan pẹ́sàn yóò múnú mi dùn wàláì tàláì fine. nǹkan tí ó ń ká mi lára ni pé bí àwọn yẹn ṣe ń bú Allah yẹn kò wà polite. ẹ̀yin ò kí ń ṣàlànà. kódà èèyàn lè bú ìmáàmù èèyàn lè bú pásítọ̀. ẹ ṣe sùúrù ẹ ṣe Allah ti employ ẹ̀yin ni ó fi ń káyín lára ni àbí ẹ̀yin lẹ fẹ́ bá Allah gba èmi lẹ́nu tèmi. because òun ló dá wa ẹni tó dá wa gbọ́dọ̀ respect ẹ̀. káà méjì jọ ní right sáà ni. kí ló táwọn ṣe belief nínú prayer ta ni a lọ gbàdúrà fún. ẹ ṣe sùúrù àní ẹyẹ máa fò káàkiri ṣebí Allah yẹ èmi àti yín lájọ ní àbí. ẹ wò nǹkan tẹ́mi sáà sọ ni pé àti Jésù kì í ṣe olórí burúkú Allah kì í ṣe olórí burúkú nǹkan tẹ́mi fẹ́ sọ nìyẹn mi ní kankan méjì kò bá àwọn Christian kó bá gbogbo àwọn Muslim tán kó kàn mí kò bá àwọn Muslim gba àwọn Christian tán. mo ní kò bá àwọn Christian kó pa gbogbo Muslim tán kó kàn mí kò bá àwọn Muslim kó pa gbogbo Christian tán èmi ò bá àwọn jẹjẹ ẹ̀sìn bọ́ nǹkan tẹ́mi ń kọ́ rẹ̀ tàwọn ni pé Ọlọ́run ò ṣe nǹkan tí màá fi ṣeré wà látàláì súnmọ́ bí lajẹ́ mo fi Jésù búra. ẹgbẹ́ yìí ẹjọ ẹ má bínú ìlú ibo lẹ́wà náà ṣé Nàìjíríà lẹ́wà. Èkó ni mo wà. Èkó lẹ́wà àánú yín ṣe mí ẹ má gbogbo àwọn bẹ́ẹ̀ ṣe ń reason yìí ayé ti kò níbi bẹ́ẹ̀ o mi ì mọ éèjì yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń reason yìí ayé ti kò níbi bẹ́ẹ̀ so àti ìyẹn pẹ́ nìkan ẹ̀ka tí mo mọ̀ ni pé bí Tinubu ṣe wà yẹ kíyàn bá bu Tinubu ní àwọn agbára kan tó lè lò ó láwọn tó ń gáìdẹ̀ ó lófin tó fi dé gbogbo èèyàn pé tí wọ́n bá bù ọ́ ṣe understand so tíyàn bá bu Tinubu lálẹ́ ìbáyìí tí news bá gbé ó lè ní ká lọ gbé ẹni yẹ regardless if ẹni yẹ bá wà Nàìjíríà ṣe é mọ̀. ìyẹn wà dáadáa. torí pé Tinubu ó ní a fi ṣe alákòóso Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. ṣe wá rí bẹ́ẹ̀ ṣe wá wá yìí báyìí tí n bá bú Tinubu ṣe mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wá yìí kò kàn yín láti jà fún Tinubu fún ara rẹ̀ máa gbìjà rẹ̀ torí pé lágbára yẹn lọ́wọ́ tí ẹ̀kan ní kó kàn rí pé Adeleke ó ń bú òun kó dẹ̀ rí picture mi so anybody ò nídìí kó jà fún Tinubu nu gbogbo wa kó dẹ̀ tó máa sọ fún mi ní pé àwọn èyí Tinubu ó gbé ẹ so gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló yẹ kẹ́ ẹ fi Allah náà sí ìtọ́ ń ka yín lára nípa tà láti Jésù yẹ bó bá ti ń ka yín lára ó yẹ yín ẹ̀yin ẹ kàn fi nǹkan mú ẹnu yín
kò kan ẹ̀yin ẹ understand ẹ fi àlàálẹ̀ ó yẹ yín ẹjẹ́ wá pitú ọwọ́ ẹ̀ káwá ti sọ fún yín pàlọ́ ò lágbára báyìí Jésù ló dé lágbára ṣe understand so tí inú bá ti ń bí yín ẹ̀yin kan mú mi kẹ́ ẹ̀ dẹ̀ fẹ̀yìntì kẹ́ máa wòran so ẹ fà láàlẹ̀ kò sí wàhálà. ẹ ṣe. so ṣe ń gbààwẹ̀ bàbá Adé. ṣé mi mo ti ń gbà for the past 20 years. kí ni ìdí tẹ́ fi ń gbààwẹ̀. because ní ìgbà tẹ́mi lọ lé kéwú wọ́n máa ń sọ pé ọ̀ranyàn ni ààwẹ̀ bọ̀ ẹni tí ó bá ti wá ní agbára láti gbà ẹni tí ó bá lówó láti gbà tàbí ẹni tí kò bá strong kó má gbà because ọlọ́run òróró. èmi ò sọ pé kí ni ìdí tẹ́ fi ń gbà á torí pọ́kọ̀ sọ pé ó wà àìgbọ́dọ̀ má ṣe òun náà lè fi ń ṣe àbí. it's one of 5 pillars of Islam. Yes. kí wàá lè rè tẹ́ máa ń jẹ lẹ́yìn tẹ́ bá gbààwẹ̀ tán. èmi ti jèrè àwẹ̀. ní ẹ sọ fún wa kí lè rè tó wà mẹ́rin. èrè ẹ náà ni pé kéèyàn ṣoríire láyé èèyàn ń bẹ lọ́hùn nígbà ọlọ́run inú oṣù Ramadan yìí ọlọ́run ṣàánú mi contract alálùbáríkà má jẹ́ kí ìyàwó àtọmọ ṣàárẹ̀ má jẹ́ kí àdúrà rẹ̀ fi àwẹ̀ gbà kò sí nǹkan ṣáà muslim ṣáà christian náà kì í gbà àwẹ̀ ni. oríire wo lẹ́yìn fi àwẹ̀ ṣe láyé. èmi ò lè máa èmi sáà mọ̀ pé ọlọ́run ṣoore fẹ́mi láyé tẹ́mi wá yìí so tó bá ń sọ pé ìran ayé wa. ọlọ́run kọ́ lẹ̀ ń gba àwẹ̀ sí àlá lẹ̀ ń gba àwẹ̀ sí ṣìgìdì ọlọ́wọ́ ọ̀tún méjì dẹ̀ ní àlá. ara tèmi lèmi ń gbà àwẹ̀ fún ara tèmi ni ọlọ́run ò jẹun ọlọ́run ò mú mi. so kí lẹ̀yin béèrè kí lẹ̀yin gbà tẹ́ ń gbà àwẹ̀ fún tí ẹni míì tí ò gbà àwẹ̀ tẹ́ ń ṣe nínú ayé tẹ́lì yẹn náà ò lè ṣe. oníkálùkù ń pe ọlọ́run kò ń ṣe àwẹ̀ nìkan kò ń ṣe ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín kò ń ṣe àsìkò àwẹ̀ nìkan ni ẹni èèyàn lè gbàdúrà but according to our ìbéèrè tí mò ń béèrè lọ́wọ́ yín ni pé bẹ́ẹ̀ ṣe ń gbà àwẹ̀ yìí nǹkan tẹ́yìn lè tẹ́ àti pé àdúrà wo lẹ ti béèrè nínú àwẹ̀ tó ti ṣe rí. a personal information tèmi ni because èmi bọ́lọ́hún sọ̀rọ̀ ọlọ́hún gbọ́. a ní ọlọ́run kọ́ lẹ̀ ń gbà àwẹ̀ síṣẹ́ ẹ̀gbọ́ ni Allah jìgìdì ọlọ́wọ́ ọ̀tún méjì èrè ni Allah tẹ̀ ń gbà àwẹ̀ sí kò kí ń ṣe ọlọ́run. tó bá jẹ́ èrè ni Allah kò sẹ́nibọ́dì tó fojú rí so èmi ò lè sọ pé èrè ni. àwa fojú rí náà. so mi ò lè sọ pé èrè ni. àwọn àbúrò yín ló họ̀jì ẹ̀ fún yín àwa ti rí Allah. inú kábà náà dé mọ́ náà tí òyìnbó fi só mọ́lẹ̀. Muhammad ni wọ́n sin síbẹ̀ kò ń ṣe Allah àwọn Muhammad gan àwọn ànábì Muhammad gan àwọn. àní kábà náà di Allah mọ́ kábà wọ́n dé mọ́nu kábà. kí náà sọ pé Jésù ò ṣe kí ni Jésù ò ṣe. ṣé mi. ìyá mi bàbá mi Adélékè ẹjọ mo fẹ́ béèrè question ni mo ṣe bọ́ sókè. èmi ò gbọ́ nǹkan burúkú nípa mo fẹ́ béèrè question lọ́wọ́ bàbá Adé ni ẹjọ. Adé ò ní dáhùn ẹ béèrè. ṣé mo lè béèrè lọ́wọ́ wọn ẹjọ ẹ̀yin tẹ́ bí wa. ẹbí wọn. bàbá mi Adé ṣeré mi tí mo bá yín sọ̀rọ̀ yìí tó bá sọ wípé gbogbo èèyàn tó lè fi agbára ẹ̀sìn báyàn jà òun lèmi torí ìgbà tí mo wá rí wípé àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ọ̀dàlẹ̀ ló pọ̀ nínú wọn. bàbá o question mi ni kùránì tí ẹ̀rí yẹn ṣọ́ lè fi mi ò mọ̀ bóyá ẹ mọ ohun tí mo fẹ́ sọ yìí ṣọ́ lè fi tàyàn lọ́fà àti bíbélì ṣọ́ lè fi tàyàn lọ́fà. ṣé kùránì. bẹ́ẹ̀ ni ṣọ́ lè fi tàyàn lọ́fà tí ẹ bá jọ ọmọ Yorùbá gidi ni o ṣọ́ lè fi kíní yẹn ṣọ́ lè fi tàyàn lọ́fà. kò lè work. kí ló dé tó ṣe lè fi work. báwo ṣé kùránì jẹ́ ìwé àtìgbò tó fi ń tàyàn lọ́fà. ẹ ṣe ọ̀rọ̀ Ọlọ́run ló wà ń bẹ̀rẹ̀. adàfin bàbá mi Adélékè ìyá mi Big John ẹ bá mi dá sọ̀rọ̀ yìí. ọ̀rọ̀ Allah ló wà ń bẹ̀ kó sọ̀rọ̀ Ọlọ́run bàbá Adé màá la orí yín mọ́ Jordan. ẹ fún mi ní 5 seconds nígbà tí mo wà ní ilé kéwú ní kékeré tí mo ṣe ìdílé kéwú ọdún kan à ń ṣeré mo wá sọ pé kùránì pé máa là mọ́lẹ̀ ọmọ kan nípa pé tí bá là mọ́lẹ̀ pé nǹkan máa ṣe mí o mo ní kí ló fẹ́ ṣe mí wà látàlá mo dẹ̀ mú kùránì yẹn mo dẹ̀ là mọ́lẹ̀ ìgbà tó máa tó bí ọ̀sẹ̀ kọ́ báyìí ti tá gbogbo ara mi. bóyá inú yàrá tẹ̀ ń gbé òdà. ọ̀rọ̀ agbára wà nù kùránì ọ̀rọ̀ agbára wà nù. tèmi jókòó mi tí mo wá jókòó ránì nǹkan tí mo fún kùránì ní náà. bàbá mi Adé ẹ má bínú kò sí ọ̀rọ̀ agbára níbẹ̀ ohun ẹ máa gbọ́ mi mò ń bá a sùn mò ń bá a jí èmi tí mo bá ń sọ pé wọ́n ta mí lọ́fà àáfàá ló ṣe é sí mi ṣe gbọ́ mi ò ṣàbòsí pẹ̀lú wọn o wọ́n fẹ́ gbá mi ni o kàn gbowó lọ́wọ́ mi
ṣùgbọ́n gbà tí mo sọjí pẹ̀lú ohun tó ń ṣe mo confront wọn ṣùgbọ́n agbára àwọn bàbá wa tìbílẹ̀ òun ni mò ń lò ohun tí mo sọ yìí ó ń lọ bí ọdún 2 sọdún 3 òun ni mò ń lò tí Olódùmarè dẹ̀ ń gbàdúrà mi pẹ̀lú ẹ̀. ṣé Ọlọ́run ló ní káfa yẹn ta yín lọ́fà ṣé Ọlọ́run ló sọ ṣé wà nù Kùránì pé àfà ń ta àwọn ọmọ aráyé ní ọ̀fà ṣé Ọlọ́run sọ nù Kùránì. tó wà nínú Kùránì pé kí àáfà gbààyàn kó gbowó lọ́wọ́ èèyàn lọ́nà àìtọ́. ẹ jẹ́ bá ń gbé bẹ̀ jáde ẹ jọ ẹ jẹ́ ń kà lálẹ́ yìí ó lè jẹ́ alẹ́ ni ó lè jẹ́ ọ̀la ni Sunday máa bẹ̀rẹ̀ sí ní lọ church. àwọn ọ̀pọ̀ yín tí ṣọ́ọ̀ṣì àwọn àwọn ṣàgùtàn bígbà tá a ya wèrè àwọn dìbìrín ló ń lọ ṣọ́ọ̀ṣì. mo ní ọ̀rọ̀ fún bàbá mi Adémọ ẹjọ́. bí ìyàwó ṣe sọ ṣe gbọ́ mi ṣe rí wèrè ló ń lọ ṣọ́ọ̀ṣì àwọn èèyàn kan tó gbé kí àwọn nìyẹn wá asẹ́mi bá ló ń wa kírun. ìlú wọn ní èlèmí wà mo dẹ̀ ti wà bí for 27 years tó gbé kí nìyẹn wá gbogbo nǹkan ìwọ̀sí tó pọ̀ jù ní gbogbo àwọn arábìnrin gbà tó ń ṣe wọ́n á bá ìyá wọn sùn wọ́n á bá kọ́sìn wọn sùn wọ́n á bára wọn sùn ní ọkùnrin bákùnrin sùn obìnrin bóbìnrin sùn wọ́n bọ́mọdé sùn gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ìwọ̀sí ló dẹ̀ jẹ́ nílẹ̀ Yorùbá. ẹ̀yin gbogbo ilé ẹ ti ṣẹ̀mí o pàtí bàbá yẹn sọ fún yín pé pàtó ńlá kura mọ́lẹ̀ ó ní ìtìta ní pé ó bo àwọn bàbá mi àti ẹjọ́ mo ní ọ̀rọ̀ fún bàbá. ẹ máa sọ nísìn ẹ jẹ́ kó parí kan náà. kí lẹ fi wo tìta yẹ kí lẹ fi wò ó. babaláwo ni bàbá tó bí mi lọ́mọ. so oògùn babaláwo ni wọ́n wá lò. tí tìta bá mú yàn tí yàn bá lo àwọn Ọlọ́run ló dẹ ewé àti egbò. ẹ ṣe sùúrù kò sí náà solution. kí ni wọ́n lò. Ọlọ́run ló dẹ tábà ní ká sọ̀rọ̀ gọ̀ọ́sẹ̀ àwọn traditional. kí ni wọ́n lò fún yín ni mo béèrè. ọṣẹ ni. ọṣẹ bọ nínú Quran ṣe ẹgbẹ́ kan tí Quran sọ ó ní Quran yẹ gẹ́gẹ́ fúnra ẹ̀ pé àwọn sọ Quran kalẹ̀ kó lè bá jẹ́ ìwòsàn oògùn fún gbogbo àìsàn báyìí tẹ́yìn òfin lo Quran gbà yẹ. bọ̀ Kùránì náà kọ́yọ̀ nípa ìgbésí ayé kò ń ṣe pé àìsàn nìkan náà fi. rárá ìgbésí ayé kan náà kọ́ lélẹ̀ ni ẹ wo ẹ̀ka Quran bá sí ẹ̀kẹ́lẹ̀. We send down Quran as a healing mercy for the believers, but it only increased the wrongness in loose. We repeat the Quran, which is cure and mercy for the believers, and is agnostic to unjust the loose. And we send down of the Quran that which is healing and mercy of the believers, but it does not increase the wrongler except in lust. ṣàtìgbọ́ ó tún wá sọ sálẹ̀ pé a sọ ohun tí ó ń jẹ́ ìwòsàn àti ìkẹ́ kalẹ̀ sínú Kùránì so kí ló dé tẹ̀ fi mú ìwòsàn láti inú Kùránì kẹ́yìn lò níjọ́ yẹ. Because ìgbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ mi ò sọ fẹ́ anybody àfàwọn àwa ọ̀rọ̀ tí mo dẹ́ sọ yìí ọ̀rọ̀ kékeré ni. ẹ bí máa ẹ kẹ̀ ṣe sùúrù níta bí ilé rẹ̀ báyìí ní ìsìnkú yẹn nǹkan sọ ní pé bóyá ẹ sọ pé ẹ mọ̀ ń gbà ṣé ẹ mọ̀ ń gbà yẹn ni. Bẹ́ẹ̀ni èèyàn sì kéré a sì kéré èèyàn tí bàbá ṣe àbẹ̀kẹ́ Muhammadu jì sí àlá. èèyàn kọ́ lè sọ fún mi sí pé kí n la Kùránì mọ́lẹ̀ mi tẹ̀ ẹ fà dùn ọ̀wọ̀ mi ìdẹ̀lẹ̀ la báàbù mọ́lẹ̀ mi. bàbá dé èmi tán ta lọ́fà mo ń bọ̀ mi ò ṣe lu Kùránì bọ̀ ṣe àbẹ̀ pé bàbá ọmọ oṣù mò ń bọ̀. tí bá sọ fún àǹfà mi pé àǹfà mi mo la Kùránì mọ́lẹ̀ wọ́n lè ka nǹkan kan nínú Kùránì yẹn tí nǹkan tó dẹ̀ tí títa tó jáde sí mi lára tó dẹ̀ máa lọ èmi believe I swear to God. kò sí wàhálà kò sí wàhálà. wọ́n ṣe máa fi báìbù náà ṣàdúrà fún. ẹ ṣe sùúrù ẹ yé máa fò káàkiri sẹ́ ẹ̀ tó bá yẹ kí Kùránì máa ṣiṣẹ́ ní gbogbo kò yẹ ká rí àáfàá kan tó máa bímọ sọ́ọ́sìpìtì kò yẹ ká lọ máa ṣe tẹ́sítì mọ́ náà ẹ ṣe kẹ́ hold on. ẹ ṣe sùúrù Adémọ yìí so nǹkan tá à ń bí léèrè ni pé bọ̀ àti Muhammadu pàtó ń jẹ májèlé ó ka Kùránì ò ṣiṣẹ́. gbogbo àwọn nǹkan tó kún kànú Kùránì àti báìbù yẹn náà gbogbo abúlé ayé la bá. ànípa tí Muhammadu tó wà lórí ààrẹ ẹ ṣe sùúrù Adémọ ìgbà tí Muhammadu wà lórí ààrẹ ó ka Kùránì kò dẹ̀ ṣiṣẹ́ kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn. èmi ọmọ gbà tó ka Kùránì o because èmi ò ṣe fún yí pé bóyá èèyàn tó jẹ́. kí ká gbé wá fún yín kí ẹ kà á kí tá a bá gbé wá fún yín tẹ bá kà kílẹ̀ máa sọ ṣé tó máa tún sọ ọ̀rọ̀ mi ni. But eléyìí gan tí mo ń ka èmi ò believe lórí online gbogbo eléyìí o èmi ò believe. ok ẹ believe nínú Quran online yìí. mi ò believe. ṣé wàá ní Quran lé. mo ní Quran bọ̀ kò ń ṣe Arabic ni. ẹ ka Arabic kẹ kà fún wa kẹ tú.
kí mọ́tò dà nínú mọ́tò mo gbé Kùránì sí. ẹ sáré lọ gbé. Ó ti mú kìlọ̀. ẹ kó máa kú jẹ sàárì. Mo ń jẹ sáré lọ́wọ́ báyìí gan ni. ó yá ẹ sáré lọ gbé Kùránì báyìí. dáwà náà lẹ́ ń ṣe. Àbúrò mi ti mú kì jáde. lóru ọ̀gànjọ́ láàbúrò yìí mú kì jáde. Ó ti lọ ní alẹ́, ó lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́, ó ní tó bá ti dìdà sí Adéwọ̀yí. so ṣé mọ́tò lẹ́kẹ́ Kùránì lẹ́kẹ́ sínú ṣé ó máa ń sọ mọ́tò yín ni. Èmi believe pé ó ń ṣọ̀yàn. so ẹ ṣe bẹ́ẹ̀ ṣe gbé Kùránì sínú mọ́tò yẹn torí ṣé ẹ lè fi mọ́tò yín lẹ̀ kẹ́ má pa lọ́kẹ̀ pẹ̀lú kọ́kọ́rọ́ kẹ́ sì fi Kùránì lẹ̀ kó máa ṣọ. Wọn ò lè jí mọ́tò tèmi lọ. Ṣé báwo náà ṣe mọ̀ pé ṣé ká wá dán wò. tí mi ò bá ti ilẹ̀kùn mọ́tò tí kò sí sẹ́sọ̀ ní mọ́tò so àti gbé mọ́tò ó máa hard now. ẹ máa fi gbogbo ẹ̀ kalẹ̀ ẹ máa ọlọ́kẹ̀ kalẹ̀ so ẹ máa fi Kùránì ṣọ. ṣé èèyàn kan máa wọnú mọ́tò láì ní sẹ́ńsọ̀ lọ́wọ́ wá dẹ̀ wa mọ́tò náà lọ́dọ̀. ẹ lè fi ọ náà síbẹ̀ ká fi Kùránì ṣọ nígbà wọn lè gbé. tí bá gbé Kùránì sínú mọ́tò tí wọ́n bá jí mọ́tò mi lọ Ọlọ́run máa rà mí fún mi. ẹgbẹ́ yìí ẹ ti dọ̀ yìí fùtà yẹn tí. ṣé mo mú wá látọ̀run. ẹ bèrè yìí tẹ́lẹ̀ lọ́wọ́ wọn ẹgbẹ́ yìí ti dọ̀ yìí fùtà. Ọlọ́run ló ń ṣe pé wọ́n tí ẹ̀ bára wọ́n bá sọ pé Ọlọ́run tó ṣe tiẹ̀. Mr. Adimo. tó bá àwọn ṣe máa ń gbàdúrà Ọlọ́run tó ṣe tiẹ̀. kí ló tọ̀ yìí sọ pé èèyàn tó ṣe tiẹ̀ á ṣe tèmi náà Ọlọ́run náà ni gbogbo à ń dárúkọ. Bàbá Adimo. Sá. Lórí tí mo gùnkì àtẹ́wọ́ kọ́ gùnkì lẹ́ẹ̀kan ẹ̀ tẹ̀lé ẹ̀sìn sọ mo gbẹ́ ti calm down báyìí bọ̀ ẹni ẹ̀ lọ lè kíw náà. inú bí mi. ẹni sùn ẹ jọ ẹni ẹ̀ lọ lè kíw àbí ṣé wàá ń bẹ̀ ṣé gbogbo lè ń gbọ́ mi. kí ló ṣẹlẹ̀. hello. à ń gbọ́. à ń gbọ́ yín bàbá. Bàbá Adémọ̀ ẹni ẹ̀ lọ lè à ń gbọ́ yín. wọ́n respond ni. Bàbá Adémọ̀ ilé ti jápa o. ó ti sọ̀kalẹ̀. Fúlàní ni Adémọ̀ ìlà tí Fúlàní máa ń kọ ni wọ́n kọ kì í ṣe ìlà Yorùbá. àwọn tó máa fi kólòsì jẹ sàárì yẹn ni ó ti fa kólòsì ẹni pé ó slow. òun ṣe bẹ́ẹ̀ kò ní ìmọ̀ nípa Kùránì yẹn ni tó bá kàtì fún tẹ̀yìn ẹ̀ òun kọ́ ló máa tó bá yẹ Kùránì gan á fi ipa gbàdánù ni kò ní ọ̀hún ignorance inú ẹ̀sìn yẹn òun ni ẹgbẹ́ kan bẹ́ sí bíbẹ́ sọ̀run ni. ẹni tó ní wọn ò gbé mọ́tò jáde kí mọ́tò náà mú jáde how possible kò ní mọ́tò gan ó kàn ń parọ́ ni wọ́n mú kí mọ́tò jáde wọn ò gbé mọ́tò jáde imagine mọ́tò wà nílẹ̀ wọ́n á gbọ́kadà jáde wọ́n fi kí sàpò lórí. a sì máa padà bọ̀ ní oko ẹrú àwọn kinní yẹn and most of them wọ́n máa like láti sọ̀rọ̀ nípa ìlọsíwájú ìwọ tó ti lè think outside the way kò sí bó ṣe fẹ́ lọ síwájú kò tiẹ̀ sí torí òní lè lo logic ẹ ẹni tí bá ti lè lo logic kò sí bó ṣe fẹ́ ṣe kò lè rí nǹkan kan ayọ̀kan ṣe nínú ayé. Adeleke ẹgbẹ́ àfàsókè ẹ̀ẹ́dẹ́kẹ́ mi sùn díẹ̀ kí n tó padà sẹ́nu iṣẹ́. àárọ̀ kùṣẹ́ gbogbo bẹ́ẹ̀ ṣe fẹ́ kí òye yẹn kó yé wọn tó ló jẹ́ pé òdì ni wọ́n ń agídí náà fi ń wò pé kí làwọn eléyìí ń sọ tó bá yá oníkálukú àmọ̀bí tí ara òun kù sí ṣe rí many are just gullible bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ and then téèyàn bá rí òótọ́ tó tún pẹ̀pẹ́pẹ́pẹ́pẹ́ á pẹ́ ń bẹ̀ á jẹ ìyà so àwọn àfáà yẹn bọ́ ìwà yẹn ẹnu wọn dùn gan-an ṣe wá rí nǹkan tẹ́mi máa ń gbàdúrà fọlọ́run ọba ni pé ìwọ ọlọ́run má jẹ́ rí problem tó máa jẹ́ kí n lọ surrender fáwọn people yìí tó talẹ̀ because ẹni ẹ̀sìn ọlọ́run ni Allah tẹ́ ń sìn orí dẹ̀ ń fọ́ yín ẹ̀dẹ̀ ń lo paracetamol orí nǹkan dẹ̀ ń ṣe yín ẹ̀dẹ̀ ń lọ mú ewé àtegbò ẹ̀ ń gbó pọ̀ èèyàn dẹ̀ ń gbé pọ́blẹ́mù mo ní igbá lára mo ní kinní kan lára nǹkan kan ṣe mí bísẹ̀sì mi ò lọ déédéé kí ni mo lè ṣe kí ni mo lè mọ̀ kí lẹ̀ ń lọ tọwọ́ bọ̀ ewé àtegbò yìí náà lẹ̀ ń lọ tọwọ́ bọ̀
wọ́n dẹ̀ ń jẹ́ kó máa ní tí wọ́n fẹ́ fà jáde fún yín ni wípé ẹ má fi taratara rò pé bóyá nǹkan tó ń gbé wá fún wa yìí ó máa ṣe wá lóore. Ẹni tó bá dẹ̀ fẹ́ já tó bá fẹ́ gbọ́n nǹkan tí wọ́n ń preach yìí kó ní tóun kàn lọ practice ẹ̀ kó kàn wá lé kó má ṣe nǹkan kan, kó má ka Quran, kó má ka Bible, kó má ṣe nǹkan kan, kó jọ àwọn òyìnbó, kó má sùn, kó rọra máa jí, kó wá rí i pé Ọlọ́run kò reflection Elédùmarè gangan tí wọ́n fẹ́ kó máa pè òun gan ló máa wà lára àyàn, òun gan ló máa ṣiṣẹ́ nú ara àyàn. I could remember ìgbà tí mo ní issue yẹn le gan lórí business mi náà ni. Àfáà yìí àtàwọn pásítọ̀ yìí wọn ò fi Bible àbí Quran nìkan wọn ò fi ṣe wọn kò ń kọ́ ní ìwòsàn wọn. Àwọn eléyìí máa ní ẹ lọ wá èpo ọ̀bọ̀ díẹ̀, ẹ lọ wá, wọ́n bá dárúkọ àwọn ewé yẹn lóríṣiríṣi. Tẹ́ bá sọ pé níbo ni mo fẹ́ máa wá eléyìí sí, ẹ bá mi ṣe náà, wọ́n á wá bíìlì. Tó bá wá bíìlì yẹn àwọn nǹkan tó sọ yẹn òun náà máa fi po concussion. Ta ló ní concussion? Ṣé Quran ló ní concussion ni àbí àwa Yorùbá la ní concussion? Torí èmi máa ń bèrè lọ́wọ́ wọn, ó dáńgbà tẹ́ sọ pé Quran ní ìwòsàn kìíní kan, ṣé ewé àtegbò tó tí ẹ̀ mú nínú ẹ̀ tí ẹ̀ ń lò, ṣé ó yẹ kẹ́ máa mú lò ṣá? Kò yẹ kẹ́ máa mú lò, kò yẹ kẹ́ tiẹ̀ gbọ́kànlé rárá. Ó yẹ kẹ́ máa gbé Quran yẹn jáde. Nǹkan tí Daddy Adeleke ń preach láti bí ìgbà yìí wá, mo ní Quran translation kan mo ní ilé, so anytime tí wọ́n bá ti pé verse kan àbí chapter kan tó bá lọ sínú verse ẹ̀, mo máa ń follow wọn dáadáa. Mo máa ń rí wípé nǹkan tí kò sí prayer, ó dẹ̀ máa ní Allahu la ilaha illa huwa al-hayyul qayyum, ẹ máa kà á. Mo ti ka kiri yẹn, mo ti ka Yasin severally, mo rí nǹkan tá à ń ṣe àmì lé lórí. I don't understand, and this is why nǹkan tó ti kó sí wa lórí ẹ lọ wo ó ti Yasin pọ̀. aya 8 and 9, ẹ lọ wo tó wà ń bẹ, ẹ kà ní 7 and 8, 9. Èpè gidi ló wà mí, èpè gidi, èpè So tí aláàfin fún ìgbà ọjà tí mo ti jí. tójú mi ti là sí ẹ̀yìn náà tẹ́lẹ̀ yẹn tí ẹni kíní yẹn ló kọ́kọ́ slam sórí mi tí mo wá wò pé but ẹ máa ní ká máa ké fún kíní kan, ẹ máa ní ká máa ké kí lorúkọ ẹ̀ fún ẹni tí ìyá àti bàbá ẹ̀ bá kú, kò ń ṣe mí nìyẹn ni nǹkan tó wà nú ẹ̀. Ẹ máa ní kan wà fún ìṣọ́, tá a bá kà á kì í ṣèṣọ́ la bá nínú ẹ̀, bíi story, bíi wọ́n ṣe nǹkan kan, bíi gbogbo ẹ̀ àwọn èèyàn tó bá yá oníkálukú ojú wọn á là, because àwọn òyìnbó kan mo rí wọn lánàá wọ́n gbé documentary yẹn wá. Nínú documentary yẹn White yẹn ó analyze nǹkan tí ó jẹ́. In fact mo ń rò ní pé so in tí àwọn èèyàn yìí ò mọ̀ ó pọ̀ ju tí wọ́n mọ̀ lọ. Ẹlòmíín pàtàkì Bible àti Quran yìí débi pé tẹ́ ẹ bá mu omi, tẹ́ ẹ bá fi ọwọ́ sí, tẹ́ ẹ fi gbé nǹkan sẹ́nu, ẹ ti ṣẹ̀, ẹni tó àwọn ò lè rọrùn wọ̀. And all this while tá ti ń lo àwọn kinní wọ̀nyí, ìṣòro ẹlòmíín máa le sí ma ni. Èmi wá sọ fún máa kọ́ níjẹta pé Bàbá ṣé kọ́lọ́ ń bínú, rí bàbá pé kọ́lọ́ ń bínú Elédùmarè tó dá wa. sẹ́fúnbàdì. Mo ní Elédùmarè tí wọ́n ń sọ yìí pé ẹ jẹ́ ká mọ Ọlọ́run gangan ní Ọlọ́run, ká sọ wípé àwọn alápá ọ̀tún méjì yìí kò sí nǹkan kan tí wọ́n lè ṣe. Ẹ̀yin ẹ kàn jókòó lé, ẹ má ṣe nǹkan kan kẹ́dẹ̀ wa. Ọlọ́run ò mèrè, Elédùmarè tó dá wa à ń fìlì ẹ̀, à ń mọ̀ ipò òun ni, inú wa ló ń gbé, ọkàn wa ló ń gbé. Kò sí ẹni tó lè sọ pé òun bá sọ̀rọ̀ rí, kò sí ẹni tó lè sọ pé òun jẹ́ síyà àbó òun jẹ́, gbogbo wa la wà gifted, a lè lálàá, a lè ṣe kan, a lè ṣe, a lè mọ̀ nǹkan tí ó fi ń gbénu wa, tó fi ń gbénu wa, òun la fi ń lálàá, òun la fi ń ṣe gbogbo ẹ̀. Káwọn èèyàn bọ́ síta kọ́ lọ kọ́ ẹ̀kọ́ o. Bí ìṣòro bá mú yàn, ní tó bá mú ẹ tó bá fi lọ lo ewé àtegbò, ó kì í ṣe Muslim tó pera ẹ o. Dúró lórí àwọn nǹkan tó kọ sínú ìwé yẹn kó máa fi ṣe ìwòsàn o. Wà wá rí pé Elédùmarè kò mọ̀ pé bóyá o kà á àbí o ò kà á, ní tó máa ṣe òun ló máa ṣe fún yàn. Ṣùgbọ́n èyí ti capitalize lórí pé àfiwé yẹn ló lè ṣe, àfi tó ń bá yín sọ yẹn ló lè ṣe. Àìmọye àfáà tí ó mọ̀ túmọ̀ Quran tó yẹ pé àtàmọ́ náà máa fi ẹnu dídùn náà máa fi sọ síta.
at the end of the day wọ́n ti mọ̀ pa wà gan níbo orí wa o àkúkú mọ̀ nǹkan tó bá sọ síta la máa gbọ́ but ẹni tọ́lọ́ ń bá ti liberate torí bí yọ kúrò nú ẹ̀ ẹni orí yọ òdìlé ẹ̀yin ọmọ Yorùbá ẹ padà sílé wọn ní kẹwàá ṣẹbọ in tó ń ṣe nídìílé ẹ̀yẹ gangan tó o bá bọ́ síbẹ̀ tó ṣe padà ìdíwọ́ ìdènà tí ò jẹ́ kó o rọ́nà lọ yẹ ọlọ́run adẹ̀ bomi omi ìtura lù a ṣe ń lo omi lásán tọ́lọ́run dẹ̀ sọ pé kó rí bẹ́ẹ̀ but ẹ̀yin máa capitalize gbogbo ẹ̀ ẹ máa gbé sórí ni ẹ wo eléyìí tó wá ń sọ kábàkàbà ó lọ ṣọ́ọ̀ṣì díẹ̀ ó tún padà sí kí ló mú ẹ tó ń jọ́ pọ̀ pàǹdà nígbà tó mọ̀ pé kùrá yẹn òun gangan ní ọ̀nà òtítọ́ kí ló dé tó tún gba ṣọ́ọ̀ṣì lọ ẹni sùúrù ṣọ́ọ̀ṣì ẹ máa gbọ́ mo fi ẹ̀ẹ̀kan ni mo dọ̀dọ̀ pásítọ̀ yìí láyé mi pé mo bàbá jáde adé ẹgbẹ́ mi ẹ̀ẹ̀kan. sọ̀rọ̀ jẹ́ kí àwa sọ̀rọ̀. kí ló dé tẹ̀ ń lọ káàkiri nígbà tẹ́ believe lórí kùrá yẹn ṣe rí àwa Yorùbá yìí àwa Yorùbá yìí nǹkan méjì la gbé dání brain wa inú ká gbé dúró sórí pé a fẹ́ mọ kíní ìṣe brain kejì ni pé ẹja máa gbára wa lọ àwa Yorùbá yìí náà ni ìlà máa bá nídìí wípé kan sọ nǹkan ká dẹ̀ gbé sórí bíi gálà ká máa kiri ẹ̀ káàkiri àtúwá gbé fáwọn ọmọ àwọn ọmọ tí tó jẹ́ pé ó yẹ ká fi ó yá ìwọ náà báwo ló ṣe ń ṣe pẹ́ńsù ó yá kí ló máa mú pọ̀ tó máa fi di pẹ́ńsù kí ló máa mú pọ̀ tó máa fi di fóònù ẹ lọ sí China ò lẹ́sìn ẹ wo nǹkan tó ń gbé ṣe ẹ mọ adúrú kọ́ńtírì tí wọ́n ń ṣoore fún tó bá sọ fún yín pé kìnìún ẹ wá ṣé ilé ìjà fún aláàyè ni Ọlọ́run á ṣe wá bá wọn rán yín Mẹ́kà tàbí kẹ́ ẹ rọra yín tẹ́ bá ti débẹ̀ gbogbo àwọn nǹkan tó ń sọ yẹn ẹ̀yin ẹ lọ tójú bọ̀ ẹ máa wá rí bó ṣe rí ṣe rí òkúta tó kí ló ń pe kiri yẹn tó máa ń láàyè gangan fúnra rẹ̀ tó bá lọ tó àwọn Saudi àyàn àwọn tó wà in charge of everything wọ́n máa ń sanitize ẹ̀ kí ló dé tó ń sanitize ẹ̀ nígbà tẹ́ mọ̀ yìí pé Ọlọ́run ọba tó jẹ́ òun ló dá ọ̀run àti ayé tó dá wa tẹ́ ẹ̀ sọ pé àláàyè ni kí ló dé tí wọn ò fi lẹ̀ kí everybody kan tún máa lọ ẹlòmíì tá àárẹ̀ wà lára ẹ̀ ẹlòmíì toríṣiríṣi àìsàn wà lára ẹ̀ á tún bọ́ síbẹ̀ náà òun náà á tún lọ bí kò yàtọ̀ sí ìbọ̀rìṣà gbogbo nǹkan tí Islam gbé dání kò yàtọ̀ sí ìbọ̀rìṣà rárá wọ́n dẹ̀ láwọn ò kì í ṣẹlẹ́bọ ẹ̀ẹ́dẹ̀ máa bọ́ àwọn tí ò àwọn ẹni ẹlẹ́ni tó jókòó jẹ́jẹ́ wọn àfi tó bá ṣe Islam inú Islam lẹ́yìn máa kú sí bàbá ẹ ronú Yorùbá yìí o ní tó ń sọ fún yín ni pé ní orí platform yìí wọn ò ever preach Christianity wọn èmi ò rí wọn kọ́ ṣe ní tó ń sọ ni wípé ẹ jókòó kẹ́tì ẹ̀ wo kí ló ń mí sí i lára kí ló ń jẹ́ kẹ́ fi ìjẹ́ èèyàn yín báwo lẹ ṣe wá ilé ayé òṣòríire yín báwo ló ṣe ń lọ ṣé ọwọ́ èèyàn ló wà ní àbí ọwọ́ òjíṣẹ́ wo ló wà ní because káwọn Muhammad àti Jésù kí wọ́n tó dé nǹkan kan ṣáà ni wọ́n ń ṣe báwo ni Ádámù àti Éfù tó ti wà láyé káwọn eléyìí tó dé báwo ló ṣe lo ìgbésí ayé wọn ní ọ̀nà èdè wọn èdè Yorùbá ti wá wọn ò sọ pé ká fi ṣe ẹbọ wọn ò dẹ̀ sọ pé ká fi di ẹlẹ́bọ bọ̀ ní èdè Yorùbá ti wá ní ilẹ̀ tiwa táwa wà yìí ìtọ́ bá gbé wá fún wa ẹ má yẹ kó máa pàtàkì ju táwa gan ní lọ gbogbo ń tá a ní láti sọnù a dẹ̀ sọnù fún àwọn tó mọ̀ ọ́ lò ní àwọn nǹkan mèremère tọ́lọ́ fi ń ṣe wá ní Yorùbá nílẹ̀ Yorùbá wa yìí ẹ ti tà á ẹ wá mú àwọn eléyìí tẹ̀ tí ẹ mọ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ túmọ̀ kúrá yẹn wọ́n kà sí wa létí ni who even know bóyá ní tó fi kọ́ lẹ́gàn tó fi kọ́ ní English àti Yorùbá ẹ̀ ṣé ìtumọ̀ yẹn nìyẹn ṣá táwọn èèyàn bá tún go deeper ǹjẹ́ kò ní worst ju tá à ń sọ yìí lọ ẹ wá lé o dádì ẹ wá lé ẹyẹ kan practice ẹ kẹ wá lé ẹ má ṣe kankan kẹ́ẹ̀kan wálé kí ṣe pé ẹ̀ní fẹnu yín lanu pé Ọlọ́run ṣàánú mi o ẹ máa sọ̀rọ̀ o kí ṣe pé ẹ̀ní sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ má lọ síbì kankan ìwé yẹn ẹ má tọ́ọ̀ṣì ẹ̀ yàtọ̀ sí pé ẹ̀ ń ṣí ẹ̀ ń wo kíni ẹ gbọ́ kíni ìtumọ̀ ẹ gbọ́ kẹ́ máa wá ìmọ̀ káàkiri kí ilẹ̀ Yorùbá yìí kó lè gbà sinmi gbogbo nǹkan tá a sọnù pátápátá ó ń dààmú everybody o gbogbo òdílé ló ń dààmú toró ní bó ṣe bẹ́ẹ̀ mi ibi tó ti bí mi ẹ̀yin náà ó ní bó ṣe bí yín tẹ bá rántí téèyàn bá ní àwọn problem kan tó bá ní padà sí ìdílé ibi tó ti bí yẹn téèyàn bá wá padà síbẹ̀ tó bá ní ó dáa bó ṣe yẹ ká ẹ ṣe nì bó yẹ ká ẹ ṣe nì téèyàn dẹ̀ ṣe kó dẹ̀ rí pé ara ń tu òun
ibi tí a ya aláìmọ̀kan sí ẹ̀yà alẹ́ lọ mọ́ṣáláṣí yẹn ká lọ máa sọ fáfá pé ń tẹ́ ṣe fún mi yẹn wàlá ó tiẹ̀ ṣiṣẹ́ ó tiẹ̀ ṣe wọ́n ti kó kinní yẹn sí ọpọlọ gbogbo wa ṣùgbọ́n ẹni orí yọ ó dilé èmi ti wàánú àwọn iṣu kan tó jẹ́ pé àfìgbà tí mo padà síbi tó ti bí mi ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí agboolé wa ọmọ Ológbòjò ni mí ní agboolé mi eégún ńlá ni nílùú Ògbómọ̀ṣọ́ yẹn eégún ńlá ni kíní ìdẹ́kẹ̀rẹ́ yìí ó ń disturb èèyàn mo dẹ̀ ti ná àìmọye owó ṣáfà tó máa gba 180,000 ṣáfà tó máa gba 300,000 lọ́wọ́ mi títí ìgbà tí owó báǹkì tí mo yá tí mo fi ń ṣiṣẹ́ tí mo yọ ọ́nà ẹ̀ tí mo tún fi ń ṣàǹjò tí mi ò rójú tu gbogbo ẹ̀ mọ́ ṣé wọ́n pè mí ní mọ́ṣáláṣí àwọn mọ́ ǹjẹ́ wọ́n mọ bí mo ṣe ń ṣe ìgbésí ayé mi ìgbà tí mi ti rówó múlẹ̀ mọ́ ṣé wọ́n rántí mi ni gbogbo ẹ̀ mo wá put it together àwa wọ COVID-19 bá a ṣe wọ COVID-19 báyìí tá a rí bí kankan lọ ìgbà yẹn ni Ọlọ́run mo ṣẹ̀ṣẹ̀ wá rí i pé àṣé n tó dá wa tó ṣẹ̀dá wa ara wa ló ń gbé orí ahọ́n wa ló wà inú àgọ́ ara wa ló ń gbé n tá a bá wù níwà òun la máa fi rí gbà ìwọ ṣàṣe dáadáa má bàa tèèyàn jẹ́ má ro tẹni tó ń da láburú support ẹni tó ń ṣe dáadáa àwa rí wípé ilé ayé yẹn ó easy gan gbogbo kinní tó mú wáyé wọ́n jẹ́ kí gbogbo ẹ̀ lè kọ́kọ́kọ́kọ́kọ́kọ́ but tẹ́ ẹ bá jókòó tí ẹ bá wò pé I just have to be liberated ẹ máa wà liberated o so bẹ́ẹ̀ ṣe ń bá wọn argue yẹn lèmi ṣe sọ pé mo fẹ́ wá sókè pé kí n sọ páàtì ẹnu ti tèmi ẹ padà síbi tó ti bí yín bó bá jẹ́ pé àwọn oní Ògún ni wọ́n ń ṣe ń bẹ̀ wọn ò ní kẹ́ máa wá bọ́ àní ẹ ṣe nọ́mà ẹ̀yẹ kò ṣe nọ́mà kẹ́ wá máa wòye ṣé òyìnbó tẹ́yìn bá jẹ́ ní tó ń travel dáadáa ṣé ẹ rí òyìnbó kó jí láàárọ̀ kùtùkùtù kó dẹ̀ bá burúburú mọ́lẹ̀ kó jàdúrà ló ń gbà àwọn eléyìí máa dìde wọ́n lè tó wẹ́ẹ̀l kọ́kọ́ mu tíì kìíní kékeré báyìí wọ́n gba bí iṣẹ́ wọn lọ nìyẹn ẹ wo bí ìlú wọn ṣe rí ẹ̀yin tẹ́ wá gbé gbogbo ẹ̀ lórí bí háràhárà Nàìjíríà ẹ wo bára ṣe ní gbogbo wa for God's sake ẹ wo bára ṣe ní wá ẹ dẹ́kun Mr. whatever irú yìí náà máa pọ̀ káàkiri kémi náà tó bọ́nú ẹ̀ ó pẹ́ mo argue mo jà mo lọ́tàá but today ojú mi ń là pé no mi lè wà nírú condition yẹn forever kí ni mo fẹ́ fi tọ́ àwọn ọmọ tí mo bí ṣé mo fẹ́ kó lé wọn lórí bóyá ẹ máa kà á eléyìí ní kẹ́ máa kà irú iṣẹ́ yìí mi lè sọ pé kọ́mọ wá ṣe pastor mi lè sọ pé kọ́mọ wá jókòó kó wá ṣe àáfà ṣé Ọlọ́run ò mọ pé bóyá o ṣe gbogbo àwọn àánú tó ní kálukú rí tó rí ìgbésókè tó rí gbogbo ẹ̀yẹn Ọlọ́run ló dé Elédùmarè òun ló dé ẹjẹ́ àpadà ká máa pè é ní orúkọ ti ilẹ̀ tiwa ká má mú nǹkan kan mọ́ nǹkan kan tó bá ní ẹ lo eléyìí fún paracetamol ẹ lò pé ẹkẹ́ fi rí ìwòsàn ẹ máa rí i torí pé bọ́ọ̀lù ń ṣe dá gbogbo àwọn kinní yẹn kò ń ṣe pé ọ̀ǹtì tẹ́ bá lọ́wọ́ tó ẹ lè lọ́wọ́ inú ìwé kan kẹ́ ẹ tó rí gbogbo àwọn kinní yìí ìwé Yorùbá wa náà lẹ máa gbé àwọn gbogbo ohun tí Ọlọ́run dá tó ní mèremère tí Yorùbá gbé tó fi ṣe àlùmọ́nì òun náà la fi ń ṣèwòsàn ara wa dádì ẹ̀yẹ padà ẹ má ṣe kankan mọ́ ẹ má sùn ẹ má jí bọ̀tẹ́ má bà tèèyàn jẹ́ ẹ má ronú bí tẹni tó dá ti bó ṣe máa ṣubú ẹni tó ti wà lókè ẹ jẹ́ wà ń bẹ̀ tẹ́ ẹ bá lè tó ẹ̀yin gá súnmọ́ ara máa tù yín ebi ò ní pa yín gbogbo ibi tọ́lọ́mbalẹ̀ máa dé ibẹ̀ lẹ́ máa rọra wà tí ò dẹ̀ ní sí problem kankan gbogbo àwọn kíní wọ́n ń fa problem ẹ má yẹ kẹ́mi tọ́ yìí èyí á já sínú àwọn problem kan tó jẹ́ pé wàá kàtì wàá wẹ̀wẹ̀wẹ̀wẹ̀wẹ̀wẹ̀wẹ̀ kò ní ràn until tó bá sọ fún yín pé ẹ padà síbi tó ti bí yín ṣé ìyá àti bàbá yín wà wọ́n á béèrè wọ́n á ṣe gbogbo ẹ̀ kí ni wọ́n ṣe yẹn wọ́n ti go out of ìwé méjèèjì tí wọ́n ń kà fún wa tó bá ti lè mú nǹkan kan mọ́ wọ́n ti go out of it ṣàfà kan ló bá lóhun ò kí ń lo ewé àtegbò ni bí ò ló ṣe kò ló lágbo tó bá ní malaria múyàn wọ́n treat ẹ̀ títí lólóyìnbó kò lọ níbo ló máa lọ kó sí á bọ́ sínú ewé àtegbò á lọ ṣe àgbo á bẹ̀rẹ̀ sí ni máa mú mọ́mẹ́ǹtì tó ti mú tó ní àlàáfíà yẹn ẹjọ́ níbo ló wà nínú Quran tí wọ́n dárúkọ wípé mú ewé eléyìí mú mọ́ra wọn tó bá ti mú mọ́ra wọn in tó ń ṣe ẹ́ ó máa lọ Yorùbá ló ní Yorùbá ní ẹjọ́ ẹjá ronú kínní dáadáa o èmi ò kí ń lọ. Yorùbá nìkan ló léwé àti egbò ni. Yorùbá àti Yíbò kò síbi tí wọn ò dá kínní yẹn sí àwa ní pé ká máa lò ó ní bá a ṣe jẹ́ Yorùbá ìjẹ́ Yorùbá yẹn gangan òun ni pílátífọ̀mù yìí ń sọ ẹ padà wálé. ẹni tó sọ̀rọ̀ yẹn ṣé Yorùbá ni àbí Fúlàní.
Yorùbá lè ẹ mi. má yẹn. ṣé Fúlàní mo sọ Wọ́n ni? ẹ̀ kọ́. Ṣé Fúlàní ìyẹn mo sọ ni? omi ìpẹ́ sọ Yorùbá pé kí n má jẹ Fúlàní náà Fúlàní sọ Yorùbá náà. Fúlàní sọ Yorùbá dáadáa náà. dáadáa tó sọ Yorùbá náà fluent Yorùbá tó ń sọ. ẹ sà àwọn ọmọ Yorùbá yìí làwọn Fúlàní yẹn náà wò. àwọn ọmọ àdìkan bí sílẹ̀ Yorùbá Yorùbá náà yẹn sọ Yorùbá náà. Fúlàní yẹn ò ní ìtumọ̀. ẹ dákun àní pé Fúlàní sẹ́. aláwọn ọmọ Platform àdìkan yóò bí ṣe sílẹ̀ Yorùbá yẹn fẹ́ platform wọ́n ti tẹ́lẹ̀ tẹ̀ máa bá rò ní pé ìsìn báyìí. bóyá ẹjọ ẹ láàrin Christian ọmọ ọjà Fúlàní ẹ láàrin ọmọ Fúlàní mọ́kàbá platform yóò ṣe ọmọ fún Fúlàní ọdún platform bísílẹ̀ Fúlàní. platform eléyìí ò ń ṣe platform tí ẹ máa rò pé wọ́n ń jà fún Christian o no wọ́n kàn sọ̀rọ̀ bó ṣe yẹ kó rí òun ni wọ́n wà bíbà wọ́n ń dá wa ní àwọn olórí ẹ̀kọ́ burúkú torí wọ́n sọ̀rọ̀ tiwa wọ́n kan ṣe àwa ti ewé. lọ o èmi tèmi bá yín sọ̀rọ̀ yìí èmi ti wọ 55 kí ni àwọn generation tó ń bọ̀ kí ni wọ́n fẹ́ inherit ṣé inú irọ́ yìí náà làwọn ọmọ yìí náà tún máa gùn lé ní ẹ wo gbogbo problem bó ṣe ń ṣẹlẹ̀ ọmọ ò fẹ́ rí ìyá mọ́ ìyá gan-an àti tọ́ ọmọ kó lè rèrè ọmọ jẹ kò easy ẹjá padà ẹjá fi kọ́ wọn iye ó ń ṣe pé ẹ̀kọ́ wọn lẹ́sìn o torí tẹ́ máa tẹnu mọ́ ni pé ẹ kí la wá fẹ́ máa ṣe àní ẹ̀yẹ put it into practice ẹ sà ẹ put it into practice don't go anywhere ẹ má lọ chọ́ọ̀chì ẹ má lọ mọ́ṣáláṣí ẹ kàn ignore ẹ ṣe fún oṣù kan ó lè nira o bọ̀ṣẹ́ rí tó bá ti máa mọ́ yín lára tó báyìí wàláì ẹ lè wà lára àwọn tó máa liberate kí ni èèyàn tí kò lẹ́nu tèmi tán díẹ̀díẹ̀ nítorí wọ́n ti plant ẹ̀ láti kékeré sínú èmi àti yín we are all gullibles but how do we get out of this ignorant thing ṣé èmi mọ Arabic fati àdélẹ̀ ni ṣé bí tó bá kà òun náà làwa náà máa kà tẹ̀lé wọn wọ́n dẹ̀ impute ẹ̀ débi pé wọ́n máa jẹ́ kó yẹ yín pé you can't go out of your religion tó ń ṣe láti lọ marry tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ká bá sọ ibẹ̀ a fẹ́ lò nílànà tó ti yẹ ká lò ẹ jọ dáàdi ẹ come back ẹ yẹ kan practice kìíní yẹn èmi ṣe it works for me because ìgbà yẹn ni gbogbo nǹkan settle fún mi díẹ̀díẹ̀ kì í ṣe pé mo ò ní challenges o but challenges eléyìí tó ń ṣe mí láti ìgbà yìí sí nǹkan tí mo lè face ni tí mo dẹ̀ rí solution Ọlọ́run mú dẹ̀ rí solution láì fi sun anybody mi ì fi sun àfa kankan mi ò bá wọn lórí òkè kankan mọ́ mi ì bá wọn jẹ whatever mi no tó bá ti jẹ́ pé concussion tẹ́ fẹ́ ṣe kì í ṣe ń ta mú nínú ìwé Yorùbá èmi ò ní bá wọn jẹ́ yes èmi ò ní bá wọn jẹ́ bẹ́ẹ̀ bá sọ pé kọ́ nínú Bible kan kìíní kan èmi ò ń bá wọn ṣe mọ́ for a long time mi ì dẹ́ àdẹ́ ń jà mi ì dẹ́ ń bá wọn argue inú mi òun lọ́lọ́run mi ń gbé in tí máa ṣe ò lè change mo ti fẹ́ déètì èèyàn tó sọ fún mi pé how can you remain you don't do anyone ó máa choose nǹkan ni mo ní ṣe dandan ni wọ́n fi ń choose òun ò lè wà pẹ̀lẹ́ni tí ò lẹ́sìn o walk away Ọlọ́run tí mo sọ láàárọ̀ yìí is happening everywhere wọ́n máa sọ fún yín pé o kàn lè wà you have to do one but decision yẹn ẹ máa take yẹn ó hard ó difficult but practice it you will get it right mi ì lè jẹ̀yẹ oníyà láíláí okay because of religion we cannot get along again mo yọra sílẹ̀kùn mi sílẹ̀ ọ̀gá this is the way out ó ti ẹ̀gbàgbé láìlọ́ nǹkan excuse me can you pick up your bag and he walked away we have to in our mind bàbá ready láti ṣe ẹ jẹ́ ká stand pé Yorùbá yìí ṣe ìtọ́ mú mi tí mò ń sọ jáde gbogbo tó ń ṣe nínú Yorùbá yẹn ẹ jẹ́ máa ṣe wọ́n kàn hide under these two books ọ̀pọ̀lọpọ̀ ló jáde out of it ẹ ní bọ́ọ̀tà kẹwàá sọ àwọn bí tẹ́ ẹ ti rìn dé ewé àtẹ̀gbò tẹ́ ẹ ti jẹ nílànà Yorùbá ẹ ní sọ but ìwé yìí òun ni tẹ́ bá ti rí ìwòsàn tán ẹ máa gbàbẹ lọ ní Allah ló ṣe o Jésù ló ṣe o ẹ ṣe títí ẹ jẹ́ kí Jésù gan ẹ jẹ́ kó sùn bí tó wà àwọn pípù yìí ti wá sọ tí Ọlọ́run ní pé kí wọ́n wá sọ ẹ ti sọ ti sọ èyí tó ẹ ti sọ ti sọ èyí tó ẹ ti sọ ti sọ èyí tó máa ṣe ní dáadáa èyí tó máa mu ní líle ó ti mú tiẹ̀ ṣẹ́tẹ̀ rí àwọn Muslim yẹn ó le gan because if you don't do this kìíní kan ni if you don't do this and if you honestly ẹ jẹ́ ká ronú o Yorùbá ẹ ronú ẹ padà wálé o kò sí kankan nídìí àwọn ìwé méjèèjì wọ́n ń ba ayé wa jẹ́ ni àwọn generation bọ̀ lẹ́yìn o gbogbo àwọn ọmọ tá a kó sílẹ̀ tá à ń bíjọ yìí kí la fẹ́ fi ilẹ̀ fún wọn gẹ́gẹ́ bí ogún torí gbogbo ogún tá a ní òun làwọn èrò síwájú náà ti fi ẹ̀sìn ni wọ́n ti tà jáde síta wọ́n ti tà wá o àárín nǹkan kan ìwọ̀nba yìí tó tún kù ẹ má yẹ kọ́kọ́ kúrò lákàtà wa o ẹ lajú o ẹ já lajú o this is the period
tí gbogbo wa máa lajú ká bọ́ nínú ìṣòro pírẹsidẹ́ǹtì kan ni ò ṣe dáadáa eléyìí bá wọlé kò tẹ́ wa lọ́rùn eléyìí bá kí là ń ṣe gangan tí ò right because we don't love àwọn ìwé yìí mi ò tí ì rí i tó preach love between two people tó concrete tó jẹ́ pé love gangan ọ̀tọ̀ níbi tá à ń sọ mí love sí ìfẹ́ láàrin obìnrin àtọkùnrin làwa ń rò sí ntí Elédùmarè wá fẹ́ ká máa ṣe is beyond that ntí ilẹ̀ Yorùbá wá gbélé wa lọ́wọ́ ìfẹ́ ni ìfẹ́ yẹn ni aláàkì ẹ̀ àwa wá lọ sí ọ̀dọ̀ àwọn tó jẹ́ pé èdè wọn ìyànà ọ̀tọ̀ ni gbogbo wa wá di same gbogbo wa wá mọ bí ta fẹ́ darí ẹ̀kọ́ àwọn kan wá ń wọnú àwọn sáyẹ́ǹsì yẹn lọ pé kí ni nǹkan tí kinní yìí sọ wọ́n wá ń gbé jáde fún wa sí pé this is the fact ó wá nira fún wa láti gbà mọ́ra bó ṣe nira yẹn there is no pain without gain yes téèyàn bá ti fẹ́ ara dá ìyà ó máa gain at last ni ẹ wálé o èmi ti wálé o mo dẹ̀ mọ iye èèyàn tí mo ti sọ ọ̀rọ̀ ẹnu mi yìí tí mo ti fi liberate tójú wọn náà tó ti là ẹ wálé o dádì ẹ má sàkáàkiri mọ́ ẹ wálé ẹ sùn bí ẹni tọ́lọ̀ ń dá ẹ sùn oorun yín gan àwọn kí ló ń jà làkàlà ẹ sùn ẹ má fi rọrí ẹ má gbèsè anywhere ẹyin tó bá ṣe kéde gan ẹ lè kókó làkàtà yín pátápátá kẹ bá tiẹ̀ rí àwọn òwe méjèèjì yẹn mọ́ because it's disturbing ẹ padà wálé àṣẹ Yorùbá wọn ò ní kẹgbẹ́ bọ́ sínú ilé kẹ máa tapo sí ìyẹn kan ló ń sọ ẹ gẹ́ẹ̀tì mẹ́sẹ̀gì platform yìí right people are not really getting what MS is trying to do wọ́n bú Allah wọ́n bú Muhammed ṣé ẹni tó ṣe dáadáa àti tí ò ṣe dáadáa sá ni wọn kì í bú wọ́n bú mọ́ báyìí yóò Tinubu títí wọ́n tún lọ gbórí olórí sí lára wọ́n ní kóhun àti Peter Obi kí wọ́n máa wá jà wọ́n fi kú oorun it's just like that wọ́n máa bú anybody ẹni tí wọ́n ń bú yẹn ìtọ́ ń bú lé lórí ní kẹ́ ẹ lọ search ṣé lóòótọ́ ló ṣe é tó bá ṣe ẹ̀kọ́ wo ló fi kọ́ wa ǹjọ́ yẹ kó jẹ́ irú ẹ̀kọ́ yẹn òun la máa gbé sórí bíi gálà tá máa rù káàkiri tí ò jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa Yorùbá ẹ padà wálé ẹ jẹ́ ká lo ìfẹ́ ká fi bára wa lò gbogbo ń tà sọnù pátá ó máa padà wá bá wa ara wa máa tùyàn ní o ẹ jẹ́ àpadà o ó jẹ́bi tẹ́mi lè dúró sí for now Mr. Man ẹ lọ practice tí mo sọ ọkọ̀ yí àbalẹ̀ o Yorùbá yìí ilẹ̀ Yorùbá yìí á gbè wá o. ẹ ṣé gan ìyá wa adúpẹ́ o a bá ti rí àwọn ìyá wa takuntakun tí wọ́n ti gbé ẹ̀sìn Islam yẹn sílẹ̀ bá a mọ̀ pé àlọ́ ẹ má bínú òpó Islam ó ti wó nílẹ̀ kóòtù jíire torí tá a bá ti rí obìnrin wa àwọn ìyá wa kan tẹ́yọ̀ kan bá ti kúrò nínú Islam mo wà very sure pé 200 ló ti kúrò yẹn ẹ máa ké ẹ̀yin àáfà ẹ má lọ wá ṣe ṣe gbogbo ọmọ Yorùbá ló máa kúrò nínú ẹgbẹ́ òkùnkùn Islam bàbá youngster ẹ bá wa gbé sókè ẹ káàbọ̀ youngster ṣe wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni. ẹ káàbọ̀ ṣé àgùntàn Ísírẹ́lì nìyí ni ẹrú àlà àbí ọmọ aládé. Ọmọ aládé lèmi o. Ṣé o fẹ́ bá wa sọ? Mo ò ní kan tí mo fẹ́ sọ púpọ̀ náà bọ̀ kan tí mo fẹ́ sọ ni pé Adémọ̀ yẹn gbàtà láwọn lọ lè kéwù. Tèbí wọ́n rí Arabic tí wọ́n kọ sókè tí wọ́n ní pé rárá o. Nígbà rárá o àwọn ò ní gbàgbọ́ nínú Kùránì àtọ̀lọ́ gbé wá. Tèbí wọ́n rí Arabic tí wọ́n gbé wá lókè. Kí ló tí wọ́n kà yẹn tẹ́lẹ̀ pé inú mọ́tò ní fẹ́ lọ mú Kùránì wá. Gẹ́gẹ́ bí mo fẹ́ sọ nìyẹn. Ṣé ọ̀pá máa ń sọ bíbá pé wèrè ló ń ṣe Islam?
àwọn wèrè aláṣọ baba lifted ẹ bá ẹ gbé sókè. Ah, ẹ ṣé ò young star ẹ káàbọ̀ o dj was Yes, ma. ẹ Ẹ káàbọ̀ káàárọ̀, ma. Yes, ma. ẹ ní fún wa. Lórí ọ̀rọ̀ tí à ń sọ níbí báyìí náà ni èmi náà ní kí n dá sí, ma. Ẹ bá wa dá sí i lórí burúkú ni Allah àti Jésù. Nǹkan tí lórí màmá wa tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn tí wọ́n ní is fún mi 05 yẹn wọ́n sọ̀rọ̀ nípa ìfẹ́. Àwa tí a bá dẹ̀ fẹ́ preach ìfẹ́ ẹ má jẹ́ ká wà fúnra wa ká ti tako nǹkan tá a fẹ́ sọ torí nǹkan tí mo kọ́kọ́ rí Ok, ẹ fi ìyá wa ńlẹ̀ ṣé ẹrú Allah ni ní àbágùntàn Ísírẹ́lì. olùjọ́sìn fún Ọlọ́run lèmi. náà kò sẹ́nìbọ̀ tó ń jọ́sìn fún Ọlọ́run kì í jọ́sìn fún Ọlọ́run nílẹ̀ kòtù òjì ẹrú Allah ni yín ni àbí àgùntàn Ísírẹ́lì. ó dàrú Ọlọ́run lèmi. ẹrú Allah subhana wa ta'ala. bàbá Délékè ṣe wà ń bẹ̀. bàbá o òkè rẹ̀ pọ́n bísí. so Mr. DJ ẹ̀ ń gbà àwẹ̀ tó ń gbà yà bí. Sure, bẹ́ẹ̀ ni. ṣe lè ka lárúbáwá. ẹ bá wa ṣe kọ́ra 9:23 fún wọn àti 50:22 ká bá wa fi preach I love you ọjọ́. ṣé ta ló fẹ́ ṣí kúnra nù. hello. wọ́n ń bọ̀ wọ́n lọ gbé wá ni èyí náà lè ṣe lọ́dọ̀ tí yín náà. mi ní English yẹn bí báyìí. ẹ ká lárúbá fún wa kẹ́ ẹ̀ tù. iṣẹ́ àwọn tí ẹ pè wá síbí bẹ́ẹ̀ náà ṣe lórúkọ mi ẹ ti rí i pé DJ ló wà ń bẹ̀ so tó bá yẹ pé English or Yorùbá lẹ́gbẹ̀ẹ́ wa. ẹ mọ èdè aláàníyẹ nǹkan tó máa jọ yé àwọn ọ̀rọ̀ bùkà kí ni mo sọ. Tani Ọlọ́run ẹ̀. ẹ wá lè ka èdè lárúbáwá. Tani Allah ẹ̀. àwọn kan wà tó jẹ́ pé as a Muslim wàá ti gbọ́ dáadáa ọ̀tọ̀ ní kéèyàn tú Kùránì ọ̀tọ̀ ní pé kò sọ nǹkan sí ẹ kó mọ túmọ̀ ẹ̀ ìyẹn nǹkan tó máa sọ dáadáa tá máa ń gbọ́ ọ̀tọ̀ nìyẹn bọ̀ pé ìwọ fún ara ẹ̀ nígbà tí Ọlọ́run fún ara ẹ̀. kò sí kinní kankan bẹ́ẹ̀ ó dàbí kí wọ́n máa kẹ́kọ̀ọ́ pé ní dictionary ńlẹ̀ ẹ̀ wá mọ̀ tó mọ dictionary kí lè wá nínú ilé. kí ló fi kọ dictionary. ẹ̀ka kinní ẹ̀ka máa wọ̀ rí. Okay, O believers, do not take your parents and siblings as trusted allies if they choose disbelief over belief, and whoever of you does so, they are the true wrongdoers. So, ẹ ṣàlàyé fún wa kí làálà ń sọ ń bẹ̀ yín wọ́n bá fi preach ìfẹ́. Okay, ẹ̀yin tí ẹ bá gbàgbọ́ ẹ má ṣe mú àwọn òbí yín àti ọmọ ìyá yín gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe é fọkàn tán tí wọ́n ò bá nígbàgbọ́ àti tí wọ́n bá yẹ pé wọ́n ò nígbàgbọ́ and whoever of you does so àti àwọn tí wọ́n ò nígbàgbọ́ náà pé ká má ṣe kíni o ká má ṣe mú wọn ní trusted allies bí ẹni tí èèyàn lè gbára lé jù torí pé ẹni tí èèyàn bá lè gbára lé jù. àwọn wo ni kẹ máa mú àwọn wo ni aláàká níbi bẹ̀yẹ. àwọn parents siblings and àwọn tí wọ́n bá jẹ́ aláìgbàgbọ́. àwọn òbí tó bí yín àbí. they are not to be trusted. àwọn òbí tó bí yín. Yes, mo ń gbọ́ mo fẹ́ mọ agenda tẹ fẹ́ mú jáde ńbẹ̀ ni ó yé. èrò sájẹ̀ndà ẹ̀bẹ́ nǹkan tẹ́ kàlà ń sọ mo ní sáwọn òbí tó bí yín ló wà mẹ́wàá yàrí. Yes, sure. tó bá dẹ̀ tó jẹ́ àwọn ẹ̀gbọ́n yín náà. Yeah, mo rí.
tó bá dẹ̀ tún jẹ́ ẹ̀gbọ́n àti àwọn tó bá tún àti àwọn tó bá jẹ́ pé wọ́n bá ti jẹ́ bloodline èèyàn àbí tí wọ́n bá ti wá gbàgbọ́ nínú Allah so tí wọ́n tó pa àwọn ń tà wọ́n. ẹ kó ti trusted allies yẹn trusted allies ọ̀nà ọ̀dà ń sọ ọ̀dà ni pé kí n má mú alábàáṣe. alábàáṣe kọ́ they are not to be tó bá ní pé kéèyàn trust èèyàn kò mean pé o ò bá ṣe o but you can't really say what they can do or undo. no alábàáṣe tí wọ́n ti sọ pé kéèyàn bá yàn ṣe ẹni tí yàn bá ṣe náà ẹni tí yàn nígbàgbọ́ nínú ẹ̀ tẹ́bọ̀ lẹ́fí máa rí pé ẹ máa gbọ́ lẹ́fí máa rí country méjì torí èyí bóyá máa ń dàrú mọ́ yín lójú wọ́n máa ká àwọn sign bóyá bíi deed ń bára wọn ṣe àwọn allies of one country to another àwọn ECOWAS so allies ara wọn ni wọ́n jẹ́ so wọ́n bára wọn ṣe understand so ẹni tí yàn bá ti ń bá ṣe èèyàn ó nígbàgbọ́ nínú ẹ̀ ẹni tí yàn bá ti bá ṣe èèyàn ó kórìíra ẹ̀ so ibi tẹ́yìn fẹ́ tu sí yẹ English yẹ ló ń dáyìn rúbọ ní ìwòye bí English ṣe gbé wá àti bí wọ́n ṣe ń lò ó ní èyìnbó yẹ òun ni mo ṣàlàyé fún abẹ́rẹ́ kí n rí àwọn allies àwọn BRIC country for example ṣe rí i pé bí wọ́n bá ti táwọn ẹnìkan tó bá ti ṣe fìrìgé kankan tó bá ti ṣe sí wọn ẹ rí i pé àwọn kejì ó sọ̀rọ̀ pé irọ́ ọmọ ìyá àwọn ni o nǹkan tó ń pè ní allies nìyẹn bọ̀ níbí báyìí. trusted allies yẹn náà ni ibẹ̀ ọ̀rọ̀ gangan ni issue ti wà torí àgbọ́yé gangan ni nǹkan. ta ló yẹ kéèyàn trust nínú òbí èèyàn ẹni tó bí èèyàn sáyé so tiẹ̀ kéèyàn tiẹ̀ ní nǹkan kan tíyẹn lè má fi trust òbí ẹ̀. ẹ̀kan dá ìbéèrè yẹn ni. ní ọwọ́ tí a wà yìí nsìn àti ibi tí bàbá tí ń gbọ́ ọmọ tó fi ń. àníṣó yẹ kéèyàn lè má ẹ mà pé bẹ́ẹ̀ ṣe wà yìí nìsín báyìí. irọ́ mi ti lè ní sùúrù báyìí. it depends on the kind of person. irọ́ ẹ ṣe sùúrù òbí tó bá bíyàn tó rán yàn lọ lé kéwú tó rán yàn lọ sí skul tí ò pa nígbà tó wà lọ́dún kan ọdún méjì ọdún márùn ẹ understand so ìyẹn ó ti kó ní òbí tíyẹn lè mọ sọ yí pé òbí kan lè gbéyàn pa ó ti kó ní òbí yẹn ti kó stage yẹn ọ̀sẹ̀ ti wà ní stage tó yẹ pé yẹ kó ti fún yín lọ́rùn pa tí ó dẹ̀ fún yín lọ́rùn pa. Yes. So stages in life. So tó bá ti wá mú èèyàn ẹ máa gbọ́ kì í sọ̀rọ̀ nú ayé kankan ẹ̀gbọ́n stages in life tó bá fi lè mú èèyàn tí òbí yẹ tó yẹ kó fún yẹn lọ́rùn pa tí ò fún lọ́rùn pa tó wá tọ́ ní school ó ka primary ó ka secondary ó ka university tó bá ti fi lè bóyá tẹ̀lé ka primary and secondary tí ò tí ò fún lọ́rùn pa so tí àlàwà sọ pé irú òbí yẹ tí wọn bá ti ṣe nǹkan tí ara Saudi gbé wá tó gbélé yín lórí mọ́lẹ̀ pé ẹ gbọ́dọ̀ máa ṣe tí ẹ wá sọ fún àwọn òbí yín pé èmi máa ti lọ skul mo máa ti dé ẹ̀yin òbí mi mo máa ti tuntun ti dé o kí ló dé ẹ̀sìn Islam ni o èyí táwa ń ṣe táwa lọ́rọ̀ àwọn ò ṣe o tó wá ní pé táwọn òbí yín yẹ̀ bá ti ṣe ó ní ṣe ni kẹ́ máa mú wọn ní olùfọkàntán mọ́ alábàáṣe. nǹkan yẹn náà gangan ni nǹkan tí kí a tún sọ pé ká tún mú báàsì mi wá ṣùgbọ́n náà ló sọ pé tí ẹ bá ti sin èmi Ọlọ́run ẹni tó tún kù lẹ́yìn yẹn òun náà ni àwọn òbí méjèèjì ẹ ṣe dáadáa sí wọn. òun náà ló sọ ẹ rí kojú kọ́ndíṣà sí wọn. ẹ lọ gíláàsì àbọ̀yọ̀ máa lọ yẹn fún mi wọ́n máa lọ yẹn fún mi so wọ́n mọ tí wọ́n ń ṣe ẹ̀rọ máa dàn láàmú ni so energy yẹn kẹ̀rẹ̀ ní àtàwọn àwọn ìṣẹ̀lẹ̀ lórí tí o fẹ́ gbọ́ tó tẹ̀ fẹ́ lẹ́yìn so time wa wà so precious and our energy we are spending every day láti lè fi kọ́ àwọn tiwọn lẹ́kọ̀ọ́ ó ti pọ̀ jù nobody is paying us wọ́n ṣàlàyé ẹni sùúrù wọ́n ṣàlàyé nǹkan fún yín ẹni sùúrù èmi ò lè ọjọ́ pọ̀ o samara lèmi o wọ́n ṣàlàyé nǹkan fún yín ẹni láti listen pẹ̀lú wọn allies kò ní ìtumọ̀ méjì ọ̀rẹ́ àjò ìyá ẹ ló bí ẹ bàbá ẹ ló bí ẹ kò sí nǹkan tó lè fà á nítorí ẹ̀sìn tó lọ gbà láti ta ó wá kẹ́yìn sáwọn àwọn òbí ẹ pé wọ́n ní kí wọ́n mọ̀ ní ọ̀rẹ́ ayò ó wrong totally wrong tẹ́lẹ̀sán tí ìjọba fẹ́ pa ẹ́ ní age of 1 year 3 months ó máa ti pa ẹ́ dànù kò dẹ̀ pa ẹ́ ó wù ẹ́ dàgbà ó wá gbé ọmọ 20 years ó lọ ka Kùránì wọ́n ti kó ìdọ̀tíṣẹ́ lọ́pọ̀lọ́ ìnáwó tẹ́lẹ̀ pé má mo yẹ ní ọ̀rọ̀ ayò torí pé wọ́n ṣẹ́ bọ́ tí ìyá ò bá ti ṣe Islam má débi òkú ẹ̀ ṣó bá làṣà ìmú kò sí yẹn bẹ́ẹ̀ o. ó wà ní Kùránì yẹn náà àwọn pílẹ̀ kí ló sọ pé kò sí yẹn bẹ́ẹ̀. kò sí yẹn ó yá ẹmu jáde ká tó wò. tí ìyá ò bá ti ṣe ẹ̀sìn Islam ó gbọ́dọ̀ sí ibi òkú ẹ̀ ó gbọ́dọ̀ lọ síbẹ̀
níbo nìyẹn wà mi ò tí gbọ́ yẹn rí. tí wọ́n bá fún ẹ kọ́ ṣé wàá fi islam lẹ̀ ẹ̀yà ẹgbẹ́ fún mi kí n rí. tí wọ́n bá fún ẹ ṣé wàá fi islam sílẹ̀ èmi ò lákẹ́jọ́ pọ̀ dé mi action yẹn fẹ́ tí wọ́n bá fún ẹ ní ìsìn báyìí lẹ́rìí yẹn ṣé wàá fi islam sílẹ̀. ẹ̀yin ẹgbẹ́ jáde fún mi kí n rí. I ask you a simple question tí wọ́n bá fún ẹ fásitì pé tó bá ti ṣe islam ibi òkú wọn ó gbọdọ̀ débẹ̀. àwọn tí wọ́n gbé kinní yẹn wá náà wọ́n confuse wa ni. I'm asking you a straight question ṣé wàá fi islam sílẹ̀ tó bá rí ní ìsìn báyìí. No, I can't decide that just like that. Mo agree pé o decide but tó bá mú pé o wá rí wá confirm pé bẹ́ẹ̀ ló ṣe rí ṣé wàá fi islam sílẹ̀. ẹ jẹ́ kí n rí nǹkan tẹ́ mú wá. èmi ò ní time gbogbo yẹn mi lè máa wò máa lọ́ mi fún tó bá pé ká máa pause ẹ máa bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ tó fẹ́ gbọ́rọ̀. It's alright. tó bá mọ̀ pé already tó bá gẹ́gẹ́ ní sinmi máa pé wàá fi islam wo tó bá ti rí pé lóòótọ́ ni aláṣọ bẹ́ẹ̀ wàá fi islam lẹ̀ I will bring it out for you now in the Quran nothing like this. It's alright. So agree. Bring this thing up. Bring this up. Let me see. Answer me. So agree or agree? I can't agree like that. I am not a robot. I need to reason now. Okay, think over it. Why you ready to get back to me? Bàbá mi mo gbà. Ẹ ká rẹ̀ kó wájú. Bàbá mi mo gbà. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n bá ẹ̀gbọ́n yìí sọ̀rọ̀ ẹ jọ̀ọ́.